Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Bẹ́ẹ̀ ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Yorùbá nation ló lè ṣe é. Lọ́wọ́ yìí, eléyìí tó dé sí etí ìgbọ́ wa lákòókò ọ̀wọ̀ yìí, ó lágbára. Bẹ́ẹ̀ ni, ó lágbára. Bàbá Femi Falana, wọ́n ti jáde tán o. Wọ́n ti sunkún síta, wọ́n ti bínú síta, wọ́n ti jẹ́ kí gbogbo ọmọ ìlú mọ̀ bí nǹkan ṣe le koko ní orí ètò ìṣèjọba bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni o, Femi Falana, bàbá ti jáde tán. Wọ́n ti sọ oríṣiríṣi lórí bí ìyà ṣe ń jẹ àwọn aráàlú lórí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí bàbá Femi Falana bí wọ́n ti ṣe sọ o, wọ́n ní ó ní àwọn tí wọ́n ń gbádùn tí wọ́n ń ṣe àṣeyọrí. Wọ́n dárúkọ àwọn tí wọ́n ń gbádùn tí wọ́n ń ṣe àṣeyọrí ní orí ìṣèjọba bàbá Bọ́lá Ahmed Tinubu. Wọ́n jẹ́ kí gbogbo ìlú mọ̀, wọ́n sọ̀rọ̀ yìí jáde. Eléyìí ní agbára púpọ̀ pé pẹ̀lú bí gbogbo àwọn èèyàn ṣe ń jẹ ìyà tó, tí oríṣiríṣi ń ṣẹlẹ̀, tí ebi ń pa àwọn ọmọ ìlú, tí wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́tún, tó ń jí àwọn èèyàn gbé lósì, pàápàá jùlọ bí àwọn èèyàn ṣe ń sunkún ebi ní ìlú. Wọ́n ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn kan. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ fún àwọn kan wípé bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn ni wọ́n jẹ́ kí àwọn kan máa gbádùn tí àwọn kan dẹ̀ ń jẹ̀yà. Àfi k'Ọlọ́run gbà wá. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n jẹ́ kí àwọn kan máa gbádùn, wọ́n dẹ̀ jẹ́ kí àwọn kan máa jìyà. Lọ́wọ́ yìí, bàbá Femi Falana wọ́n jáde tán, wọ́n ti dárúkọ, wọ́n ti jẹ́ ká mọ àwọn tí wọ́n ń gbádùn lórí ètò òṣèlú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n jáde tán, wọ́n ní àwọn tí wọ́n ń gbádùn, àwọn ni àwọn olówó, àwọn tí wọ́n ní owó, àwọn ni wọ́n ń gbádùn, àti àwọn tí wọ́n wà nínú ètò ìṣèjọba bàbá Tinubu. Nǹkan tí bàbá Femi Falana tí wọ́n sọ rèé. Ẹ̀yin èèyàn wa, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ o. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́, òun náà ni mo fẹ́ kà fún yín yìí. Àfi kí Elédùmarè gbà wá. Falana reveals those benefiting from Tinubu administration. Well, onto this one, foremost lawyer Femi Falana has said that the economic policies of the Tinubu administration only benefit the rich. Well, according to him, he said that while the policies improve life solely for the wealthy, the living standards of the masses have deteriorated. Falana stated this in an interview with Channels Television on Monday, adding that many Nigerians are struggling to survive. Newsport reports that some top officials within the All Progressive Congress (APC) celebrated the president's second anniversary, claiming he has performed exceptionally well. For members of the government, and then I am talking of top officials, it's been very rosy. One of them was singing a week ago that things are getting better. Of course, for the rich, the bourgeoisie, things are getting better.
But for the masses of our people, things are getting tougher because they are going through an excruciating economic crisis, Falana stated. Some of the policies introduced by the president upon assuming office 2 years ago include the unification of the forex windows and then the removal of fuel subsidy. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu lọ́ọ̀yà wa agbẹjọ́rò Fẹ́mi Fálànà. Bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kí ó yé gbogbo àwọn ọmọ ìlú pé àwọn tí wọ́n ń gbádùn nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn olówó àti àwọn tó jẹ́ pé wọ́n ń bá bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń bá wọn ṣiṣẹ́, àwọn olóṣèlú tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn, àwọn ni wọ́n ń gbádùn. Wọ́n dẹ̀ wá fi àwọn mẹ̀kúnnù lẹ̀ kí wọ́n máa jìyà tí ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí, àfi kí Elédùmarè máa gbà wá. Ìgbà wo la fẹ́ ṣe eléyìí dà? Ṣé bó ṣe yẹ kó máa lọ rèé? Àwọn kan tiẹ̀ jáde wọ́n sọ pé ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà tí ẹ̀ ń campaign ẹ ní pé ẹ gbé kinní yìí wá, ẹ̀yin ló kàn. Ẹ dẹ̀ tún jẹ́ ká mọ̀ pé tí wọ́n bá gbé wálẹ̀ tí wọ́n bá gbé sókè tí gbogbo owó yẹn bá lọ sókè, ẹ̀yin máa tún bá wọn gbé wálẹ̀. Wọ́n jẹ́ kí gbogbo aráàlú mọ̀ pé gbogbo ẹ máa wà òkè. Ṣùgbọ́n lọ́wọ́ tá wà yìí àfi k'Ọlọ́run gbà wá ni. Àwọn kan lè máa jáde tó máa pariwo pé pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣe wọ̀n tí wọ́n lè ṣe. A mọ̀ pé àwọn tí wọ́n ń jẹ lábẹ́ wọn ni. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Àfi kí Elédùmarè gbà wá. Ọmọ Yorùbá Yorùbá nation ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Gẹ́gẹ́ bí Abíọ́dún ṣe sọ, èdè Gẹ̀ẹ́sì ló fi sọ. Ó ní the government is for the elite. It's for the elite interest. The masses are dying on a daily basis. They are dying of hunger, frustration, and then insecurity of lives and properties. Yes, so, and then according to Paulo Robertson, it says, and I quote, Tinubu is a pro-rich people. He did it in Lagos by reducing more than 80% of the people to rubbles beyond poverty line, then built 15%, which comprises his political motor park Agbero, to be rich, and the remaining 5% he made super rich, to the extent that they can buy any space and properties anywhere in the world. This include himself, family members, political allies, etc. That's exactly what is replicating in Nigeria. And meanwhile, he has done this again, and then now he's doing it with Nigerians. Common people will sell their properties to run to Somalia. That's so serious. This had been said by Paulo Robertson. According to Johnson Fafowora, he says, and I quote, the riches are first to have impact of reliefs, and then if the Nigerian riches burghers sincere, then should start using their wealth to create employment for the benefit of the masses, as happening in the developing nation. Falana might be right, but should start the enlightenment to focus on riches burghers in using government to force them not to export their profit outside, but to use it to invest in the lives
of the people. Okay, that's another one. Ẹ̀yin ọmọ Yorùbá oríṣiríṣi ni wọ́n ti sọ nípa eléyìí. Bẹ́ẹ̀ ni o, agbẹjọ́rò Fẹ́mi Fálànà, àwọn ni wọ́n jáde tán tí wọ́n jẹ́ kí gbogbo ọmọlú kí wọ́n mọ bó ṣe ń lọ pé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu pé àwọn tí wọ́n ní owó, àwọn olówó àti àwọn olóṣèlú tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu, àwọn ni wọ́n ń gbádùn ẹ̀. Kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa ní Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ ẹ̀yin ọ̀yọ́ wa. A ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá ní a máa bọ̀là ní débá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.